Òjò ló gbé. Ẹ jẹ́ àjọsọ irọ́ ò máa pọ̀ nílé tèwé tàgbà. Ẹni Ọlọ́run fẹ́ máa lọ sódodo. Ohun tó gbé wa wá. Tàbí débi Ohun tó gbé wa wá. tèwé tàgbà. Iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa. Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o. Allahu Ta'ala. Ọ̀tá pète pèrò. Láti paná sí lámù tó ń tọ̀yé. Ṣáwọn ọ̀tá wa wọ́n ti forget. Wáṣọ lékèlékè kí n dọ̀tí. Ilé ayé àwa kò ní dojú rú. Ilé ayé ẹ̀yin. Kò ní dojú rú. Ẹ̀sìn Ìsìlámù yìí o. Kò ní dojú rú. Káwọn ará Ìlọrin wá kóra wọn kú láti Ìlọrin kọ́nà ọ̀fẹ́ wá kí ìdì lódò Òṣogbo àbí káwọn mùsùlùmí kan tí wọ́n ní Eid kan wá kóra wọn jọ Ọ̀ṣun ń bẹ níbi tí wọ́n ti ń bọ̀ tá a bá fẹ́ wàhálà kí ẹni tó bá fẹ́ bọ Ọ̀ṣun ibẹ̀ yẹn ló yẹ kó ṣe kí ni kó máa lọ ṣèbọ̀ṣun ló fẹ́ bọ odò Ọ̀ṣun ló fẹ́ bọ ó sì níbi tí wọ́n ti máa bọ Ọ̀ṣun bíi kí mùsùlùmí wá dìde ní ìsìn kó ní ibì kan àwọn kèfèrí ibẹ̀ ni wọ́n máa ń pé sí lọ́dọọdún wọ́n sì máa ń lọ́ṣọ mọ́bẹ̀ lápèjúwe bíi irú Ìtàpó lálárọ̀ ọ̀hún káfà kan wá dìde ní ìsìn kó wá ní ibẹ̀ yẹn ibẹ̀ làwọn ti lọ kí jímọ̀ lọ́la yóò kàbùkù yóò sì tẹ́ irú ẹ̀ ló kọ́ bá ìyá Ọlọ́ṣun àmọ́ nítorí pé ìyá yẹn náà rí àwọn èèyàn tì í láti ta mọ́gbà ànígbà torí pé àwọn èèyàn rí wọn wò níyà náà lọ gíráǹdì táfi ló bá dọ̀rọ̀ sí ìyá náà lọ́rùn yìí abáfa wa ní àfa òkúta gidi abáwọn dúpẹ́ lára àwọn tí wọ́n làwọn ń ṣe dáwà tí wọ́n ń takò àfa yẹn àwọn ò lẹ́mìí ìdáríjì ẹnìkan ọmọ yìí kan ti kọrin bú mi rí ẹ sọ fún pé tó ń ṣe yẹn ò dá àwọn bàbá tí wọ́n ń bú ń kọ́ ṣé gbogbo ẹni tó ya olórí ibú jù láyé àti lọ́run lẹ́ni tó ń fẹ́ máa kọ́ àwọn èèyàn lábùkù tí ó sì fẹ́ lábùkù ẹ lọ wò ó gbogbo àwọn ẹ̀dá burúkú láyé àwọn ń fẹ́ máa kan àyàn lábùkù wọ́n à fẹ́ kẹ́nìkankan ta ẹ̀rẹ̀ sáwọn lára wọ́n ń fẹ́ máa rí páwọn làwọn dájú ìwọ ń correct mi ìwọ ń bẹ́ mi wí ìwọ ń sọ̀rọ̀ mi ta ni ìwọ tí wọ́n ẹ̀ ní sọ̀rọ̀ rẹ̀ ta ni ọ́ ibi àti kàgbákò nù ọlọ́ni wọn lè rí ìnira kankan kó bá yín kọjá kankan sọ̀rọ̀ tí ò dáa kan fẹnu bà yín jẹ́ kan sì parọ́ mọ́ yín wàyí yóò kọ́ tìlúkùn torí pé tí wọ́n bá kọjú ìjà sí yùwà lóhùnmílẹ̀ adìbára yóò padà yíwọ́ mọ́ wọn lọ́wọ́ wọ́n dẹ̀dùn arinlẹ̀ wọn ní german kankan fún mẹ́láyò sọ̀rọ̀ wọn sì ní padà ríran lọ́wọ́ lórí ẹ̀ ó rí gbogbo ọjọ́ tí kèfèrí bá ti tọ́ mùsùlùmí láyé ẹ̀bẹ̀ ni ó padà máa gbẹ̀yìn lọ wò ó dáadáa gbogbo ọjọ́ tó bá ti tọ́ ìsìláàmù láyé tí ìsìláàmù bá fẹ́ retaliate ẹ̀bẹ̀ ni ó padà máa bẹ̀ ká máa mú wọn ká má jẹ́ kó lè kùtù ọwọ́ wọn kùránì ti yanjú yẹn suratu Ali Imran 111 nínú Suratul Ashir ibẹ̀ mo fẹ́ parí ibẹ̀ kọ́ ó ní la yuqatilunakum jami'a wọ́n lè bá yín jà illa fi qura mu'assanatin àyàfi kọ́ sápamọ́ sábúlé kan gbogbo àti wọn pariwo àwọn ń bọ̀ lọ́rin àwọn ọlọ́run fúnra ẹ ti sọ pé la yuqatilunakum jami'a wọ́n lè kèfèrí ò lè parapọ̀ bá yín jà ó wà nínú Suratul Ashir Quran 59 verse 14 máa gbọ́ di ọlọ́run sọ ìdí rẹ̀ o ó ní la yuqatilunakum jami'a oníṣẹ̀ṣe ò lè parapọ̀ kán bá yín jà illa fi qura mu'assanatin àyàfi kan sápamọ́ sábúlé kan kọ́ máa lẹ́nu lẹ́ka ń bẹ̀ kọ́ gbàbẹ̀ yẹn máa dáàbò bóra wọn bí irú yìí táwọn ti bí yẹn ń ṣe o àwọn min wara'i judurin tàbí kan sápamọ́ sábẹ́ fẹ́ǹsì kan sásẹ́yìn fẹ́ǹsì
wọn ní bọ́ọ̀tà fisikálì wọn ní bọ́ọ̀tà tó o bá sì rí ibi tí àwọn èèyàn ti jáde tí wọ́n lọ ṣáàyàn ọmọ tàti pẹ̀lú tí ṣoníṣẹ́ tó nǹkan tó bá ti fún lógógóró táyà náà kọ́ máa wọ pé ìlú ti dàrú wọ́n fèsì wa bí ìtẹ́gùn kan tí wọ́n mú jọ́sí nílùú òkè bẹ́ẹ̀ náà ó pa bàbá kan mọ́ṣáláṣí oníṣẹ́ṣe kan dúró àwọn eléyìí jó lọ mọ́ṣáláṣí ni wọ́n sì tún ní káwọn tó wà wájú mọ́ṣáláṣí àwọn ò fẹ́ rí wọn ń tà mọ́ṣáláṣí ni wọ́n ti ṣẹ́ bàbá yẹn pa àbúyá bàbá àdín níbí nǹkan nílùú òkè lọ́sùn ṣètì bẹ́ẹ̀ náà ni níbo lẹ́wà ẹni mọ́lẹ̀ mùsùlùmí lọ́ọ́ ṣàparí léèdì la yuqatilunakum jami'a oníṣẹ̀ṣe ò lè parapọ̀ báyàn jà illa fi qura mu'assanatin àfi kan sá sínú abúlé kan tí wọ́n máa dáàbò bora wọn bẹ̀ òun máa sọ̀rọ̀ aw min wara'i judur tàbí kan dúró sẹ́yìn ògiri ṣé Yorùbá nation là ń jà fún nísìn àbí ṣẹ̀ṣe ẹ jẹ́ kó ìwọ la fẹ́ mú mbẹ́ ọlọ́ni kí ló fà á ó ní ba'suhum baynahum shadidun sórí ọ̀tá àti wàhálà tí ń bẹ láàrin àwọn gan lágbára máa wòrán wàhálà tí ń bẹ láàrin àwọn ẹlẹ́bọ̀bọ̀gìbọ̀pọ̀ ẹni Ọlọ́run ní wàhálà yẹn ní agbára òṣùgbọ́ òní báláwo ọ̀pá ṣe ó gbọ́ awo ọ̀pá òní báwo míì ṣe seniority ni wọ́n máa claim Ọlọ́run ní wọ́n lè parapọ̀ báyìí jà torí pé ba'suhum baynahum shadidun ìṣòro tí ń bẹ láàrin àwọn gan lágbára wọn yé bára wọn ṣe òṣùgbọ́ ẹ fẹ́ rí aláwọ̀ ọ̀pá ẹ fẹ́ rí òṣùgbọ́ pọ̀ bẹ́ẹ̀ àwọ̀ egungun òun ẹ fẹ́ ráwọ̀ ògúnú òórègún méjì wọn ó sì pàdé wọn bẹ̀rẹ̀ jà àwọn ọmọlẹ́yìn wọn ó sì ṣara wọn torí àwọ̀ tí wọ́n ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́ni tàṣàbùhùm jami'an wàá máa rò pé wọ́n jọ ń ṣọ̀kan ni o wa qulubuhum shatta ọkàn wọn ò rí bákan náà ó ẹnjìníà ò gbọ́ tàṣàbùhùm jami'an ó máa rò pé wọ́n jọ ń ṣe papọ̀ ni o sọ pé àwọn kan ni wọ́n lo odò ni wọ́n lọ halẹ̀ ń bẹ̀ a few minutes later wọ́n sì yíwò padà wọ́n dẹ̀ tún sọ nǹkan mi lára àwọn tí wọ́n ń sọ pé àwọn fẹ́ lọ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ń lọrin ni wọ́n tún bọ́ ta ní ìsìn pé ìyá Ọ̀ṣun yẹn fẹ́ẹ̀kì ni torí pé kò rẹpírẹsẹ̀ntì ìṣẹ̀ṣe kò mọ tí ń jẹ́ bẹ́ẹ̀ tàṣàbùhùm jami'a ẹ rò pé wọ́n wà papọ̀ qulubuhum shatta ọkàn wọn ò rí bákan náà wọ́n ní dhalika bi annahum qawmun la ya'qilun Ọlọ́run torí pé ẹ̀dá kan ni wọ́n ti wọ́n ní làákàyè wọ́n ronú agbára ni wọ́n jọ mọ́ dù ibi mo wá fẹ́ parí ẹ̀ sí Ọlọ́run wá ń bá àwa tá a nígbàgbọ́ nínú Ọlọ́run sọ̀rọ̀ kí la lè ṣe táwọn ẹni wọn yóò ní rí wa fín tó ráfọwọ́ fà wá ni tó bá bá mi lọ sínú Suratun Nisa àyà 144 Ọlọ́run ní yá ayyuhal ladhina amanu mo pè yín tẹ́ nígbàgbọ́ nínú Ọlọ́run la tattakhidul kafirina awliyaha ẹ má mú àwọn olùkọ́tọ̀ Ọlọ́run ní olùrànlọ́wọ́ min dunil mu'minina kẹ́ wá fi àwọn mùmínì lẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ẹ má ran àwọn kèfèrí lọ́wọ́ lórí mùsùlùmí ṣe bá ara àwọn àfa kan náà ṣe tí wọ́n ń jáde lórí péjì àwọn abọ́gibọ̀pẹ̀ táwọn náà ń kọ́ tí ò sí ó tún ráfà mí ẹ̀yin àfa kí ni pírọ́blẹ́mù yìí ná ó ti mọ̀ pé àwọn tí wọ́n ń gba ògùn lábẹ́lé nu wọ́n á sì fẹ́ ká dákọ̀ àwọn gbogbo àwọn tó ń rí wọn àwọn tí wọ́n á fẹ́ kọ́ dákọ̀ àwọn tí wọ́n ti fún láṣẹjẹ tí wọ́n ti fún lórí ọ̀ka tí wọ́n fún ní kankan ṣọ̀pẹ́ ńgbà táwọn kan sì tí wọ́n ń rí victory rọ nìyẹn làwọn náà wá ń sá padà pé bàbá wọn bàálù lọ ní ẹ kú àṣeyọrí lára àwọn mùsùlùmí Ọlọ́ni yá ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́ gbà mí gbọ́ la tattakhidhu al-kafirina awliya min dunil mu'minin ẹ má jólùrànlọ́wọ́
ẹ sì má wàá ràn lọ́wọ́ lọ́ọ̀dọ̀ àwọn olùkọ́tọ́ lọ́hùn min dunil mu'minin kẹ́ ẹ wá fi mu'mini lẹ̀. aturiduna an taj'alu lillahi alaykum sultanan mubina ṣe ẹ ń fẹ́ kán ní àwíjàre lóyún lórí lọ́dọ̀ Ọlọ́run. ṣe rí àwọn èèyàn kì í gbàgbọ́ yé àdúrà kan tá a bá ní ẹni tá a gbọ́dọ̀ máa tọrọ àdúrà lé lórí ni ṣé o mọ̀ túmọ̀ ẹ̀ ẹni tá a gbọ́dọ̀ máa ṣépè fún ọ̀tọ̀ ni ṣíṣàdúrà fún ṣíṣàdúrà lé lórí wọ́n dàda bó sì tinú àwọn èèyàn kì í mọ Yorùbá yẹn tó bá ní ẹni tó yẹ ká máa ṣàdúrà lé ó yẹ ká máa ṣépè fún èbó yẹ ká máa ṣàdúrà fún ọ̀tọ̀ ni bóyá ká máa ṣàdúrà lórí ọ̀rọ̀ ẹ̀ ó yẹ kí gbogbo yẹn máa ṣépè fún ni ẹni tó yẹ ká máa ṣàdúrà yẹn lórí. sọ yẹn tún wọ́n sí pé antaji alu lílẹ̀ àríkọ ẹ̀ ń fẹ́ káwọn ẹni rí àwíjàre lórí yín ẹ̀ ń fẹ́ kán ní agbára lórí yín lágbára tí ó padà jù yín lọ kò sí ń táfà lè máa wá nírànlọ́wọ́ lọ́dọ̀ ẹlẹ́bọ wá wáyà mi. ọlọ́run suratu Ali Imran àyà 28 ó ní la yattakhidhil mu'minuna al-kafirina awliya'a min dunil mu'minin. múmìnì olùgbàgbọ́ kò gbọ́dọ̀ mú àwọn olùkọ́tọ́ lọ́hùn ní awliya'a àwọn olùrànlọ́wọ́ kó wá máa ràn wọ́n lọ́wọ́ min dunil mu'minina yàtọ̀ sáwọn múmìnì mọ́gbọ́n tọ́lọ̀ ń sọ. ọlọ́ni wa man yaf'alu dhalik ẹni tó bá dánrú ẹ̀ wò falaysa minallahi fi shay'in ọlọ́run ò ní nǹkan kan pẹ̀lú ẹ̀ mọ́ ọlọ́run ti yọwọ́ lọ́rọ̀ ẹ̀. wá wo iye àfáà tọ́lọ́run ti ṣe kí ni tọ́lọ́run ti yọwọ́ lọ́rọ̀ rẹ̀. tó bá yẹ pé Sheikh Adama wà ràn lọ́wọ́ lọ́dọ̀ wọn ni Markazi ó ti kú. tó bá yẹ pé Sheikh Kamali wà ràn lọ́wọ́ lọ́dọ̀ wọn ni Àdàbíyà ò ní fọ́nṣọ̀n mọ́. o mọye ntí ń bẹ káwọn tó dé tí ò sí mọ́ o mọye káti ẹ̀dúpẹ́ lọ́wọ́ Sheikh Adama tí ò jẹ́ kó kó àwọn àfa parẹ́ nílẹ̀ Yorùbá kì í ti pé lọ́rẹ́ yìí kan àfa mi àbá má gbókò ẹ̀ mọ́ rárá Sheikh Adama tó ṣe gbìyànjú dẹ̀pẹ́ táwọn á sun ẹ̀pẹ́ torí pé wọ́n fẹ́ kọ tírà nípa àwọn àfa ilẹ̀ Yorùbá. wọ́n dẹ́gbẹ̀ yìí náà la yattakhidhil mu'minuna al-kafirina awliya mùmínì ò gbọ́dọ̀ máwọn olùkọ́tọ́ lọ́hùn ní awliya kẹ́ wọ́n máa jọ ṣọ̀rẹ́ ọ̀rẹ́ wo lẹ́ ń ṣe min dunil mu'minin táwọn tí wọ́n gbọ́ lọ́hùn gbọ́ ń bẹ́ tí wọ́n yé ṣọ̀rẹ́ rẹ̀ ẹ̀ wá ń rọra yín lọ́wọ́ tó máa fẹ́ bá ìsìláàmù jà ìwọ ni wọ́n gbọ́ information lẹ́nu rẹ̀ ọlọ́ni wa man yaf'al dhalik ẹnikẹ́ni tó bá dánrú ẹ̀ wò ìbáàjẹ́ ṣéwù ìbáàjẹ́ mọ̀kádàmù ìbáàjẹ́ mọ̀kọ́dímù falaysa minallahi fi shay'in ọlọ́run ti yọwọ́ nù ọ̀rẹ́ ọlọ́run ò yọwọ́ nù ọ̀rọ̀ Sheikh Adam ọlọ́run ò yọwọ́ nù ọ̀rọ̀ Sheikh Kamal ọlọ́run ò yọwọ́ nù ọ̀rọ̀ baba Ahmad ọlọ́run ò yọwọ́ lọ́rọ̀ baba Lámúnígun ọlọ́run ò yọwọ́ lọ́rọ̀ baba Lágbàjì níṣẹ́ wọn ò fi kú ọlọ́run ò yọwọ́ nínú ọ̀rọ̀ baba Mustafa Zaglul níṣẹ́ wọn fi ń lọ ọlọ́run ò yọwọ́ nínú ọ̀rọ̀ baba Lórílẹ̀ níṣẹ́ wọn fi wà ń bẹ́ẹ̀ sórí wọn tó wà láyé ó mọ̀ bóyá ṣẹ́ rẹ̀ ó kú lójú rẹ̀ àbí yóò ṣẹ́kù àwọn tíṣẹ́ tí wọ́n ti ṣẹ́kù ló ń bá jà òun fẹ́ máa fara rẹ̀ dẹ́gba wọn pé ládùúrú iṣẹ́ táwa ń ṣe fún Islam iṣẹ́ wo náà ń ṣe fún Islam ìwọ ń ṣiṣẹ́ gbólóhùn yẹn ń baṣẹ́ jẹ́ ni ó ń baṣẹ́ jẹ́ ni mọ́rìíra rẹ̀ anna Muhammad alayhi salatu wa salam lára àdúrà kan tó ní ká máa ṣe tánàbí máa ṣe Allahumma saggirni fi ayni wa kabbirni fi a'yunin nas ọlọ́run jẹ́ kí n kéré lójú ara mi jẹ́ kí n tóbi lọ́dọ̀ àwọn èèyàn ìwọ wá ń tóbi lọ́dọ̀ ara rẹ̀ òun kéré lọ́dọ̀ àwọn èèyàn. ọlọ́run ní falaysa minallahi fi shay'in ọlọ́run ò ní bùkátà pẹ̀lú rẹ̀ mọ́ níbi kankan illa àyàfi an tattaqu minhum tuqatan tẹ́nìyẹn bá kàn ń dọ́gbọ́n láàrin wọn
fara pamọ́ ò gbọ́ ní tìtorí àti mọ ète wọn láti wá sọ fáwọn mùsùlùmí lòun náà fi ń dọ́gbọ́n láàrin wọn lẹ fi ń rí pẹ̀lú wọn wa yu'adhdhirukumullahu nafsahu tó dẹ̀ ń fi ọlọ́run dáàbò bóra rẹ̀ láàrin wọn yẹn pé tọ́ ọlọ́run jọ o ṣàánú mi o kó mi yọ láàrin wọn o tóun náà ń dí bọ́n bíi bára wọn ní ọlọ́run ní àyàfi tó bá jẹ́ bẹ́ẹ̀ lókù ẹ máa wu ọlọ́run bó ti láàánú tó múmi ní ò gbọ́dọ̀ mú káfìrí lólùrànlọ́wọ́ tàbọ̀ rẹ̀ kó lóun bá wọn ṣe àfáànṣẹ́ gbé awo inna lillahi wa inna ilayhi raji'un àwọn àfáà náà ẹlẹ́gbẹ́ ọlọ́tí mẹ́ o tó ti ṣàwọ́ ọtí wọ́n máa bú ságé wọ́n sì máa mú kódà ojú òtí àwọn míì ní ìsìn wọ́n ti mú tí ní pátí wọ́n ń fọtí lóṣẹ́ ọlọ́ni falaysa man yaf'alu dhalik ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ falaysa minallahi fi shay'in ẹni ní laysa minallahi kò sí kankan fún lọ́dọ̀ ọlọ́run ti yọ wọnú ọ̀rọ̀ yìí báwọn bàbá wa ní wọ́n ní ẹ̀rí àwọn bàbá wa bá kí ọlọ́run ò yọ wọnú ọ̀rọ̀ wọn lọ́rọ̀ wọn fi kúnlẹ̀ òun yẹ àwọn afá tí wọ́n gbúrò wọn mọ́ wọ́n wá wọn sì lọ bẹ́ẹ̀ ìmọ̀ sì pọ̀ lára wọn ó ní àyàfi antattaku minhum tuqatan táwọn ènìyàn bá ń bẹ láàrin wọn tí wọ́n kàn mọ̀ọ́mọ̀ fi ń dọ́gbọ́n tuqatan tí wọ́n fi ń sápamọ́ pé káwọn lè rí ìtú tí wọ́n bá fẹ́ pa sí mùsùlùmí ká sọ fún àwọn mùsùlùmí wa yu'adhdhirukumullahu nafsahu tó wá ń fi ọlọ́run ọba yín ṣọ́ ẹ̀mí rẹ̀ tó sì ń sọ pé tó ẹ̀yin náà máa bá òun bẹ lọ́hùn kọ́lọ́mọjọ́ mọ́ wa ila Allahil masir torí gbọ́dọ̀ ọlọ́run ni ó padà sí ọlọ́run ò ṣíjú àánú wa o kò ṣe dáadáa fún wa o kò gbọ́rọ̀ wa sẹ́sọ̀ o nínú ẹni tí wọ́n kó nira bá jù láyé lórí dáwà àdá Muhammad jẹ́ kan níbi ká sọ̀sọ̀kúsọ sí yàn mo sọ lẹ́ẹ̀kan mo ní ṣe sí àwọn Yahudi ni wọ́n ẹ̀ṣẹ̀ ń bú ọlọ́run nísìn kò tuntun mọ́ tó bá lọ sínú alukuran surata Ali Imran àyà 181 ọlọ́ni laqad sami'a Allahu qawla alladhina qalu ọlọ́run fúnra rẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ táwọn kan sọ pé inna Allaha fakir wọn lọ́lọ́run yín olóṣì ní àwọn kan ti sọ́ọ́rí kan tó bí wọ́ wa nahnu aghniya àwa tá a sì rí ọlọ́rọ̀ ní wá kódà àwọn èèyàn tó bá a débi pé wọ́n tó pa àwọn ànábì ọlọ́run àwọn kan ti pọ́ ọlọ́run lólóṣìírí tí wọ́n yẹ ṣe ń sọ pé orí ọlọ́run yẹn Allah yẹn orí ẹ̀ pé orí ara yẹn orí ẹ̀ ti dàrú ìwọ kọ́ ló ń sọ̀rọ̀ ọlọ́run kan máa fẹ́ lò ẹ́ ní pé kó o sọ ní tí ó kó parun bá ọ àwọn kan ti sọrú rẹ̀ rí ọlọ́run sì ní ntí wọ́n wí yẹn wọ́n á ní lọ lọ́fọ̀ ọlọ́run ní wọn ní ṣe kí ni o ó ní ọlọ́run ní sanaktubu ma qalu ntí wọ́n sọ yẹn á gbẹ̀san rẹ̀ á gba ẹ̀san rẹ̀ túláàsì ni èyí tí wọ́n náà ń wí yìí múra sí ó gbẹ̀san tó bá wo suratul Maida àyà 64 Quran 5 verse 64 ó ní wa qalatil yahudu yadullahi maghlula àwọn yẹn tiẹ̀ ní ọlọ́run yín wo ọlọ́run yín tí ò láàánú ọlọ́run yín ahun ọlọ́run yín màdàrú wàlú yín níbi máa kàlù ọlọ́run dẹ̀ gégùn lé wọn látara ń tánwé yẹn ọba tó jásí pé ọwọ́ àánú ẹ̀ ó fọ́ká ayé ni wọ́n lọ́dájú lọ́lọ́run irú ọlọ́run wo nìyẹn lẹ́yìn náà ti ń sọ yìí ọlọ́run dẹ̀ ní gullati aydihim wàlú yín níbi máa kàlù so àwọn ìṣesí àwọn Yahudi ni ká máa sọ àwọn ọ̀rọ̀ tí ò dáa sọlọ́hún níwọ náà mú dání lónìí tó ń sọ yìí ìyẹn ò ní kọ́lọ̀ mọ́jọ ọlọ́run mọ́ kò sì ní kí sánmà ọlọ́run mọ́jẹ sánmà mọ́ tí wọ́n bá fẹ́ bú ọlọ́run ò bá kú lábẹ́ sánmà ọlọ́run kó o bínú tán yányán kó o lọ abẹ́ sánmà ọba títí ẹ sánmà ọlọ́run tó ń bú yìí náà ló ń gbé òun torí bẹ́ẹ̀ nìkan hu àìmọ̀kan sí wọ òun á ń bú ọlọ́run tó dá ìyá tó dá bàbá rẹ tó dá àtọ̀ tó di ọmọ nínú ìyá rẹ tí wọn náà fi wá déyàn tó fi lè sọ̀rọ̀ táwọn kan ò sì lè sọ
tó fi lè gbọ́ táwọn kan ò lè gbọ́ tó fi lè rìn táwọn kan jẹ́ sáwà tí wọ́n lè rìn ó mọ̀ pé Ọlọ́run ní dhalika bi annahum qawmun la yaqilun Ọlọ́run ni wọn kì í ṣe làákàyè téèyàn bá ti ń pè nǹkan mí lọ́lọ́run kò ní sí làákàyè fún dáadáa Ọlọ́run ò ṣíjú àánú wọ̀ wá o Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ara nira tí wọ́n kó bá al-arbu wal-idha al-manawi wọ́n jalógun spiritual and physical láwọn ọ̀rọ̀ tí ó máa dùn ànábì lọ́kàn wọ́n ní yá ayyuhal ladhi nuzila alayhi dhikru innaka la majnun wọ́n pè ní wèrè wọ́n pè ní sahirun òpìdán wọ́n pè ní kadhabu òpùrọ́ ṣèbọ́ pùrọ́ náà ń pè wọ́n ló ń bínú yìí. ẹ wá wo ntọ́nà wa sọ fún ànábì ayé àti mo kà yí ní ìsìn suratul hijri mo kà ayé ẹlẹ́kẹfà wá wo ayé àtọ́nà fi dá ànábì lóhùn yìí suratul hijri 97 to 99 ó ní wa laqad na'lamu annaka yadhiqu sadruk bima yaqulun a mọ̀ pé ọkàn rẹ kún fún bànújẹ́ látara tí wọ́n ń sọ o àmọ́ nítorí tí wọ́n ń sọ ni má bànújẹ́ o fasabbih bihamdi rabbika ṣáàmù ṣàfọ̀mọ́ fọlọ́wọ́n bá rẹ wa kum minas sajidin ṣáàmù wà náà tí ó máa forí kalẹ̀ fọlọ́ ṣáàmù dúpẹ́ wà abudu rabbaka wà máa sin ọlọ́wọ́n bá rẹ àtàyà àti àkàlìyẹ̀kì támàdájú ó fi dé tó fi dọ́dọ̀ ọlọ́wọ́ wọ́n pọ̀rọ̀ ànábì ní àdìgọ́sọ àlámì suratul anbiya ayé ẹlẹ́ẹ̀karùn pé ọ̀rọ̀ mbára ìdọ́ndọ́ àlá àgọ́ àlá ló ń sọ fáwọn èèyàn sọ àwọn èèyàn pọ̀ àmọ́ mẹ́nu bá ń jó mi kọ́lọ́ndàkùn kó ṣíjú àánú wa kó mọ̀ ṣe lé ìláwí mọ́ kó sì mọ̀ ṣe lágbọ̀ mọ́ kó ṣàánú àwa tá a wí ẹrú ẹlẹ́ṣẹ̀ ni àwa náà tá à ń gbọ́ ẹrú ẹlẹ́ṣẹ̀ làwa náà kọ́lọ́n kó jọ ṣíjú àyẹ́rì pé gbogbo wa náà lájọ ní àṣejù láwọn àyè wa àṣejù ni kẹ́nìkan ló ń fẹ́ lọ bọ odò tí wọn kì í táràlú kì í bọ̀ ò gbọ́ táràlú kì í bọ̀ ṣó dàbí káwọn kan wá kóra wọn jọ kan wá láwọn fẹ́ lọ kírun níbi odò Ọ̀ṣun ṣàgbé wọn tẹ̀ bó ti rí nù kọ́lọ́n kó ṣíjú àánú wa kíkó wa máa bá ń dì kó sì máa yí ẹ̀ kó máa bí tó ń wọ́n dúró sí o lè rárá Saudi sí kó máa bọ̀ Nàìjíríà kó wá níbi odò Ọ̀ṣun lòun lọ ó lè lóun lọ mọ́ríkàsì tàbí kó lóun lọ náà máàdùn nìbàdàn àbí kó máa lọ kàràṣì nìbàdàn ó mọ bí tí ó yà sí torí pé kò ní kọjá àlà ìfẹ́ tó mùsùlùmí la fẹ́ dá wàhálà alẹ̀ tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ àbáwá mùsùlùmí kíkó wá náà dúró láàyè ẹ̀ ká má máa sọ ní tí ò dá ẹ jẹ́ á pè wọ́n bil hikima pẹ̀lú ìmọ̀ àti ọgbọ́n àti òye wal maw'izatil hasana ká ṣe wáàsí tó dáa fún wọn tí wọ́n bá sì máa jiyàn billati hasan kójọ́ náà tó dáa jù lágbà fún wọn kódà ọ̀rọ̀ ní ka annahu waliyyun hamim kódà bí ẹni tẹ́ ẹjọ́ ń jẹ kódà pé ọ̀rẹ́ ayò níyí lẹ́ni tí mùsùlùmí àti mùsùlùmí bá ń jiyàn ní sẹ́yìn pé ìjà ni ó parí ẹ̀ ọlọ́run kó là wá o kó má da ọ̀rọ̀ wa rú wọ́n gba ìsìláàmù lọ́wọ́ wa kó ṣíjú àánú wa bàbá wa mudirul markaz àdúrà wọn à ń ṣe ní kọ̀rọ̀ à ń ṣe ní gbangba à ń ṣe ní gbóngbà ọlọ́mọba wa gbà allahumma ya man shafaita ayuba wa kashafta dura yaquba ishfi kulla man yata'allam wa la yatakallam allahumma inna nas'aluka shifa li shaykhina habibillah adam abdullah lilori ولكل روح أياست عن النوم بسبب المرض ثم أري ثم أول ثم في كل نفس لا يعلم بوجهه إلا أنت إنك على كل شيء قدير Ọlọ́run dákun máa pa Mùdírù kíákíá nítorí pàwọ́ lọ fáwùjọ wa wọ́n pọ̀ níbi ká láyà ká sọ títọ́ wọn ò dẹni gbárò.